nítorí kó mọ̀ wọlé Ganusi ẹbẹ Ganusi no problem all the people wey dey work for. Update nípa fídíò tí mo ṣe lánàá lórí fídíò Alhaji Wasiu Ayinde Marshal tó ń jà rìnrìn nílẹ̀ tó jẹ́ ti airport. Update ti wà lórí ẹ̀. Wait now, say you come, why you no wait? Kí ni update tó wà lórí ẹ̀ ni pé Alhaji Wasiu Ayinde gangan fúnra wọn ti sọ̀rọ̀. Ẹni tó jẹ́ oníròyìn wọn gangan ti sọ̀rọ̀. Ta ló oníròyìn Alhaji Wasiu Ayinde Marshal tí mo ń sọ pé ẹni yẹn tẹ̀ pé tó ròyìn wọn bá ti sọ̀rọ̀ ẹni tó yẹ pé òun lámúwálẹ́gbẹ̀ẹ́ wọn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn Alhaji náà ló sọ̀rọ̀ no doubting. Now kí gangan ló ṣẹlẹ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday gangan ni ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ torí fan àná ìgbà táwọn fẹ́ fọ̀rọ̀ léde wọ́n ní Monday nígbà tí wọ́n fi déètì Monday sí wọ́n ní 5th. Now ẹgbẹ́ wọn kọ́ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ rèé Alhaji Wasiu Ayinde Marshal Pawon the ultimate ṣàlàyé pé lóòótọ́ lódodo gbọ́n mi sí omi òtó kan wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ní pápákọ̀ òfurufú nílùú Àbújá lásìkò ìgbà tí àwọn fẹ́ wọ ọkọ̀ òfurufú máa padà bọ̀ sí Èkó láti Àbújá. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ní ọkọ̀ òfurufú tí Alhaji fẹ́ wọ̀ méjì nínú wọn ti wà ní suspension báyìí. Wọ́n ti pé kán lọ rèé rọ́kùn lé wọ́n fi parí ìwádìí ọ̀rẹ́ kẹ́ni wọ́n. Wọ́n ń lé léyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde iléeṣẹ́ tí ó jẹ́ ọkọ̀ òfurufú tó ní ọkọ̀ òfurufú yẹn wọ́n ní àwọn ò kọ́kọ́ gbé ọtí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ kí pé àwọn fọ́n ọtí sí ìyàn la wọ́n ní rárá kì í kọ́kọ́ sí ọtí wọ́n ní omi gẹ́gẹ́ bí oníròyìn Alhaji Wasiu Ayinde ṣe wí wọ́n ní pápákọ̀ òfurufú náà ni wọ́n ti fún àwọn ní omi lásìkò ìgbà táwọn ń dúró kó tó di pé àwọn ò lọ board ìní fáwọn ní bottle water yẹn. Now to the say pé àwọn tí wọ́n fẹ́ jọ board àwọn náà ń sọ pé Alhaji ẹ ṣá calm down the way tí ẹni tó ń yẹ̀ wọ́n wò yẹn ṣe yẹ̀ wọ́n wò àwọn ènìyàn ń sọ fún Alhaji pé Alhaji ẹ ṣá calm down ẹ ṣe sùúrù wọ́n ní kò sí ní tó jẹ mọ́ ọtí o gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé síta o àwọn sì ní ó yẹ àwọn wà wọ́n dúró àwọn fẹ́ wọlé sí inú ọkọ̀ òfurufú ìní dá wọn padà pé ṣé àwọn ṣe wọ́n ń travel ni àbáwọn ò mọ rules and regulations tó jẹ mọ́ ti ká travel. Now ọ̀rọ̀ yẹn nìyẹn ẹ wá jẹ́ padà sórí ọ̀rọ̀ àwọn èèyàn ṣẹ́rínù mi ti ń gùn ní ìsìn pẹ̀lú comment tí mo rí ṣe pé a lot of comment burúkú ni ẹ láìkẹ́ ṣépè gan ó kí ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ tí ò ní júwe bẹ́ẹ̀ ṣe rí. I said it times without number lórí space yìí wípé you can make your corrections without kó o búyàn o lè adjust. Okay, gbogbo wa là ń sọ pé kí Nàìjíríà dáa ṣáwa gangan dáa, that's the first point. ẹ lè ní issue pẹ̀lú Alhaji Wasiu Ayinde Marshal ẹ lè lẹ́ẹ̀ láìkì ìwà wọn kálukú ló níwà ẹ̀ kálukú ló ní ìwà ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó dáa tán but ṣẹ́mi wà ń bẹ̀ ṣẹ́yìn wà ń bẹ̀ torí gbogbo wa la bẹ̀rẹ̀ sí ní dájọ́ èmi ò sí ń bẹ̀ nǹkan tí àwọn fan Obi Ageli ọ̀rà tó jẹ́ agbẹnusọ fan tí ẹ fi síta ni mo fi síta ní fídíò yẹn now títí Alhaji Wasiu Ayinde Marshal Mr. Kunle Rasheed tó jẹ́ oníròyìn wọn nǹkan táwọn náà fi síta mo ti fi síta ẹ̀ ó wá kà wọ́n tó wà ń bẹ̀ fídíò tá a rí kò síbi kankan tá a ti rí nínú fídíò yẹn tán ti da ọtí àbí da omi ní ìsìn báyìí ó kùgbà tán bá prove yẹn fún wa kó tó di pé a máa dájọ́ àti máa ń wà too emotional jù ní Nàìjíríà ìyẹn ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tí ò sẹ̀pọ̀ kú sí kòkà akọ̀mọ́ máa kú sí fẹ́ èèyàn
ìwé èèyàn lè má da ẹ lè lẹ́ẹ̀ fọ́ fún rẹ̀ bẹ́ẹ̀ ṣe níwèé ò da àwọn kan tó fọ́ fún ẹ lè lẹ́ẹ̀ láìkì wẹ̀ but tí nǹkan bá ṣe ṣẹlẹ̀ ẹ méjì àsáré mọ́ dájọ́ mọ́ torí àwọn tó máa ń sọ̀sọ́kúsọ lójú sáré wá lánàá o now síbẹ̀síbẹ̀ náà púpọ̀ yín náà rubbish lẹ́ ń comment is too arrogant is too ṣe kíní ẹgbẹ́ agbọ́látọ̀dọ̀ ti ẹni tí ó sọ̀rọ̀ náà now ní ìsìn ṣáwọn fan mú débi pé wọ́n fà Alhaji Wasiu Ayinde Marshal ní private jet pé kó sáré gbé wọn lọ pé ká má bínú ṣé fan mú débẹ̀ ṣé fan mú débi pé iléeṣẹ́ tí ó ní jet company tí wọ́n fẹ́ bá fò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tó fẹ́ gbé wọn wá sẹ́kù ṣé fan mú débẹ̀ wípé àwọn tó jẹ́ òṣìṣẹ́ wọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ ti wà ní suspension ẹ̀ẹ̀kejì mú ẹ̀ẹ̀kẹta wá rèé káwá zoom pé gbogbo ohun tí àwọn fan fi síta pé Alhaji Wasiu Ayinde Marshal ṣe yẹn wọ́n wá ṣe say the next thing ẹni bí pilot yẹn ṣe fẹ́ fly plane yẹn ní ọjọ́ Tuesday now ṣé pilot tó sọ pé òun ò rí wọn now wọn àwa kúrò ń bẹ̀ gbogbo wa ń sọ pé tó bá jẹ́ pé other country ni ṣé tí security bá tiẹ̀ mú wọn ṣé pípa ló kù àbẹ́rẹ́ pé tí kinní yẹn bá gbá wọn ọ̀tá wọn lè lọ ṣé kú ló kù ok aṣọ tó ń bí wa ọmọ tá a wá bí a jù sínú ẹ̀rùn tá a bá tínú bá ti bí wa tán ṣé level tá a fi ọmọ sínú ẹ̀rùn náà lábàá a kì í ṣẹ́rí tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí àwa gangan a kì í gbogbo wa lámọ̀ Nàìjíríà gbogbo aládẹ̀mọ́ mi ò dájọ́ o because Alhaji ti sọ tí wọ́n lẹ̀ báyìí náà nísìn mo fẹ́ ìbẹ́yà àwọn fáàn náà máa káńtà ẹ̀ bọ̀ eléyìí a tún ti ń tẹ̀lé ṣe bá tún rí result ẹ̀ a tún ti ń tẹ̀lé a sì gbọ́ bó bá ṣe jẹ́ lágbára Ọlọ́run màá sì fi bó bá ṣe jẹ́ màá sọ fún yín ṣùgbọ́n ẹ̀jẹ̀ àrọ̀rà mọ́ ẹ sáré ṣe emotional things wá ti pọ̀ jù Nàìjíríà bó ṣe ok àwọn àṣírí kan ní ti ń jáde lórí ọ̀rọ̀ ó ṣe Mohbad kò ṣe Mohbad ẹ wo bí gbogbo wa ní o bá a ṣe ń crucify àwọn èèyàn kan bá a ṣe ń pariwo páwọn ni àwọn ni at the end of the day nísìn kálukú ti wò pé àṣé mo jẹ̀bi inú kálukú wa kó mọ ọ̀rọ̀ Alhaji ti jáde nísìn wọ́n láwọn kọ́kọ́ fọ́ ọtí bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ sọ pọ́tì ni wọ́n lómi ni wọ́n níbẹ̀ yẹn náà ti fáwọn ó di méjì now kí gbogbo wọn mọ́ gbàgbé pé Alhaji yìí lára àwọn onífújì tó travel àbí kí n sọ pé ọmọ Nàìjíríà tó travel ní ọ̀nà wà ó ṣé wọn wà ní mọ rules and regulations mọ́ ká sọ pé rules yẹn tiẹ̀ wá tuntun ṣé yẹ kó wá di wàhálà à ń bá a bọ̀ apá kejì rèé bí ó tún ṣe jẹ́ ẹ mọ̀ gbọ́ ẹ lẹ́ ń bẹ̀ wo ẹ̀kú kalẹ̀. Hello Baluje una wan do mistake thank God say una no do mistake ọ̀rẹ́ Tinubu nìyẹn kí wọ́n di ultimate ọ̀rẹ́ Tinubu ọ̀rẹ́ president wa ẹ má lẹ̀ lóko pa ẹyẹ ìyá mi ni o ẹyẹ gbàngbà èèyàn Tinubu ẹja lónìbù okay now pilot ọgbẹ́dọ̀gbẹ́ àjẹsára ẹ fẹ́ pògó àbí nítorí kó mọ̀wó lẹ̀ Ganusi ẹ fẹ́ Ganusi oya no problem all the people wey dey work for Valuejet oya tender apology o tender apology o torí bàbá yẹn ò ké o kí wọ́n rí ultimate no small normal from outside ó yẹ kẹ́ máa dọ̀bálẹ̀ fún ni tó fi máa wọ plane ẹni tó yẹ kẹ́ tẹ́ni fún kẹ́ tẹ́rọ̀gì fún ó yẹ kẹ́ tẹ́rọ̀gì fún kó fi gun plane yẹn àwọn ń gbomi lọ́wọ́ ẹ̀ nothing it's not drink it's water it's not alcohol kò ń ṣe alcohol. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.